kò lè dá dúró. Mo gbé ọ̀gá o, Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o, Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o, Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o, bàbá mi tí a kò lè pè lẹ́jọ́. Mo gbé ọ̀gá o, Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o, Ọlọ́run tí a kò lè dá dúró. Bàbá, mo gbé ọ̀gá o, Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o, látọjọ́ tí mo ti wá. Mi ò rí irú Ọlọ́run èyí rí. Látọjọ́ tí mo ti wá. Lipalabala kabalia basokoria bazingalia. Mi ò rí irú Ọlọ́run èyí rí. Ọlá lẹ̀wọ̀ láṣọ, ògo láṣọ ìlékè. Èyí lẹ́gùn lẹ́ṣin, àwa márìdí Elédùmarè. Ọlá lẹ̀wọ̀ láṣọ, ògo láṣọ ìlékè. Èyí lẹ́gùn lẹ́ṣin, àwa márìdí Elédùmarè. Àwa márìdí Elédùmarè o, àwa márìdí Elédùmarè. Ọlá lẹ̀wọ̀ láṣọ, ògo láṣọ ìlékè. Ìyìn lẹ́gùn lẹ́ṣin, àwa márìdí Elédùmarè. Àwa márìdí Elédùmarè o, àwa márìdí l'Elédùmarè. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ayérayé a gbé ọ̀gá. Ọlọ́run gbogbo àgbáyé gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run tá ń pè tó dáhùn gba ìyìn wa. Ọba tó ń tú sílẹ̀ gbọ́ ọpẹ́ wa. Ọba tó ń wòsàn gba ìyìn wa. Arúgbó ọjọ́ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run tó ní ayé àti ọ̀run gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run tó máa fi àánú bẹ àwọn ohun ìwò ní àṣálẹ́ ó yá gba ìyìn wa. Arúgbó ọjọ́ a gbé ọ̀gá. Olúwa ẹ darapọ̀ wá nínú ìrìn àjò yìí. A fẹ́ rí ọwọ́ agbára rẹ. Jésù Olúwa wa. Mo kí yín ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi ní àṣálẹ́ yìí. Ìwọ tí ò ń wò mí, o lè join wa lórí WhatsApp. WhatsApp number ń bẹ. Mo fẹ́ kó try kó darapọ̀ mọ́ wa fún ìṣọ́ru àbàmì àṣálẹ́ yìí. Ìṣọ́ru òru àánú tó máa wáyé pẹ̀lú agbára. Mo gbàgbọ́ pé láṣálẹ́ yìí ogun ayé àwọn kan máa ṣẹ́. Mo gbàgbọ́ pé láṣálẹ́ yìí ogun ayé àwọn kan máa ṣẹ́. Ẹ̀yin yẹn mi sà, a máa sáré wọnú àdúrà lọ fún wákàtí fún 30 ìṣẹ́jú. Mo dẹ̀ gbàgbọ́ pé láàrin 30 ìṣẹ́jú yẹn ìdè ayé rẹ máa já lórúkọ Jésù. Láàrin 30 ìṣẹ́jú yẹn ìdè ayé rẹ máa dákẹ́jẹ́. Ẹ gbọ́ mi sà, ẹ já sẹ́ lọ sínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Hallelujah.
ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ tí mo lé yẹn ẹ máa like ẹ máa share ẹ bí ẹ ti ń like ẹ bí ẹ ti ń share lórúkọ Jésù ogun ayé ò ní jà yín mọ́ gbogbo ogun ojú kan nínú ayé yín lórúkọ Jésù ó yá kó di òfo ogun tó dè yín ogun ìran ogun ìdílé tó dè yín mọ́ ojú kan lóru ẹni ìjì náà ìjì ẹ̀mí mọ́ já dànù ẹ já lọ sínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run ẹ já lọ sínú ìwé Dáfídì ẹ já lọ sínú ìwé Dáfídì yes ìwé Dáfídì orí kọkànlá ìwé Dáfídì orí kọkànlá ẹ já ka ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe hallelujah ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo máa ṣe ẹ̀yin èèyàn mi sà ẹsẹ̀ kẹrin ó ní Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀ ìtẹ́ Olúwa ń bẹ ní ọ̀run ojú rẹ̀ ń wo ìpèpọ́njú rẹ̀ ń dán àwọn ọmọ ènìyàn wò hallelujah ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kẹta ní la máa lò òun mo fẹ́ láti fi gbàdúrà ẹgbọ́n mi sà ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti dojúrú ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti túká mo gbà ládùúà ìpìlẹ̀ yìí tí ẹ̀ ń gbọ́ mi ní àṣálẹ́ yẹn ìpìlẹ̀ yìí tó ti dàrú lórúkọ Jésù ó yá Olúwa ṣe àtúnṣe ẹ̀mẹ́mẹ́mọ́ bẹ ìpìlẹ̀ ayé yìí wò ẹ̀yàn mi sà ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti bàjẹ́ sà ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti dàrú sà ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti wáyé gómìnà ló ti pàdánù ògo ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti pàdánù àṣeyọrí mo gba aládùúà lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí mi gbọ́ ní àṣálẹ́ yẹn tẹ́ ẹ ń gbọ́ mi mo gba aládùúà lórúkọ Jésù ẹ̀mẹ́mẹ́ má tún yín sílẹ̀ ẹ̀mẹ́mẹ́ má tún yín sílẹ̀ Bíbélì wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo máa ṣe ẹgbọ́n mi sà tí ìpìlẹ̀ rẹ bá bàjẹ́ tó o bá gbàdúrà ó léwu sà bí ìpìlẹ̀ rẹ bá bàjẹ́ tó o bá jẹ́ aládùúà sà ó léwu mà bí ìpìlẹ̀ rẹ bá bàjẹ́ tó o bá jẹ́ aládùúà kó o máa faraya nínú àdúrà sà ó léwu mà ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti dojú délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló jẹ́ pé ìnira lókù tí wọ́n bá pàdé ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló wà nínú àjàgà ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ń la iná kọjá ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ lọmọ ti kú ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti fi ẹ̀mí ọmọ ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti fi ẹ̀mí ọkọ ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti fi ẹ̀mí ẹyẹ ṣòfò mo gbà á ládùúà ogun tó ń jà nínú ìpìlẹ̀ rẹ lọ́wọ́lọ́wọ́ Olúwa bẹ̀ wò ní àṣálẹ́ yìí mo ní ogun tó ń jà nínú ìpìlẹ̀ rẹ lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù Olúwa bẹ̀ wò ní àṣálẹ́ yìí a máa sáré gba àdúrà mẹ́ta bí ẹ ti ń lọ àdúrà mẹ́ta la máa gbà bí Olúwa ti ń bẹ lórí ìtẹ́ tí kò kúrò lórí ìtẹ́ bó o ti ń pariwo àdúrà yìí lórúkọ Jésù Olúwa máa bẹ ìpìlẹ̀ rẹ wò mo ní ẹ̀mí mo máa bẹ ìpìlẹ̀ rẹ wò ẹ̀yin yẹn mi sà àdúrà àkọ́kọ́ rèé ẹ pariwo orúkọ Jésù ẹ pariwo orúkọ Jésù Olúwa jẹ́ kí àánú rẹ la ìgbéyàwó mi kọjá ẹ sọ̀rọ̀ yẹn dáadáa o Olúwa jẹ́ kí àánú rẹ jẹ́ kó la ìgbéyàwó mi kọjá ẹnìkan lè pariwo sá Olúwa jẹ́ kí àánú rẹ jẹ́ kó la ìgbéyàwó mi kọjá fẹ́ kó sọ̀rọ̀ yẹn dáadáa Olúwa jẹ́ kí àánú rẹ jẹ́ kó la ìgbéyàwó mi kọjá Olúwa jẹ́ kí àánú rẹ jẹ́ kó la ìgbéyàwó mi kọjá àánú Olúwa lóru ẹ̀nà ó yá la ìgbéyàwó mi kọjá àánú Olúwa lóru ẹ̀nà ó yá la ìgbéyàwó mi kọjá àánú Olúwa lóru ẹ̀nà ó yá la ìgbéyàwó mi kọjá àánú Olúwa lóru ẹ̀nà ó yá la ìgbéyàwó mi kọjá sọ̀rọ̀ in Jesus name we are praying. Bí Ọlọ́run bá la ìgbéyàwó rẹ kọjá wàá rí ké ìpìlẹ̀ rẹ máa gba àtúnṣe sà bí Ọlọ́run bá lè la ìgbéyàwó rẹ kọjá pẹ̀lú àánú rẹ sà wàá rí pé ìpìlẹ̀ rẹ ó máa yí padà ìpìlẹ̀ rẹ gbọ́mísà ó máa gba àtúnṣe mo gbà á ládùúà fún ẹni tó lè sàmì mẹ́ta fáyà kan Olúwa bẹ ìpìlẹ̀ rẹ wò Olúwa la ìpìlẹ̀ rẹ kọjá àdúrà yìí fẹ́ kó o gbà dáadáa ẹ pariwo orúkọ Jésù sà Olúwa ó yá lóru ẹ̀ náà Olúwa fi àánú Olúwa la ìgbéyàwó mi kọjá pẹ̀lú àánú rẹ Olúwa la ìgbéyàwó mi kọjá Olúwa la iṣẹ́ ọwọ́ mi kọjá iṣẹ́ ọwọ́ máa Olúwa là kọjá ibi tí mo ti ń tajà Olúwa là kọjá ibi iṣẹ́ ọwọ́ máa Olúwa là kọjá gbàdúrà dáadáa sà
gbàdúrà dáadáa. Olúwa la ìgbéyàwó mi kọjá. Olúwa ní àṣálẹ́ yẹn, Bíbélì wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni Ọlọ́run máa ṣe? Ẹ pariwo, Olúwa fi àánú rẹ bẹ ìpìlẹ̀ mi wò. 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 Sọ̀rọ̀. Olúwa fi àánú rẹ bẹ ìpìlẹ̀ mi wò. Alágbára o, ó yá fi àánú rẹ bẹ ìpìlẹ̀ mi wò. Olúwa fi àánú rẹ bẹ ìpìlẹ̀ mi wò. Ẹ sọ̀rọ̀. In Jesus' name we are praying. Ẹ̀yin yẹn mi sà, àdúrà mi fẹ́ kó gbà dáadáa sà. Fẹ́ kó rí gbàdúrà yìí dáadáa. Ẹ kígbe orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ẹ̀mí mímọ́, Olúwa fi ọwọ́ agbára rẹ dá sí ìpìlẹ̀ mọ́. Ìpìlẹ̀ mọ́, ìpìlẹ̀ ìgbéyàwó mọ́, ìpìlẹ̀ iṣẹ́ ọwọ́ mọ́. Olúwa fi ọwọ́ agbára rẹ dá sí. Olúwa fi ọwọ́ agbára rẹ là kọjá. Ìpìlẹ̀ ìgbéyàwó mọ́. Olúwa là kọjá. Olúwa là kọjá. Ìpìlẹ̀ ìgbéyàwó mọ́. Olúwa là kọjá. Alágbára là kọjá. Ẹ fìtara sọ̀rọ̀. Olúwa la ìgbéyàwó mi kọjá. Ìgbéyàwó ma, Olúwa là kọjá. Alágbára o, ó yá la ìgbéyàwó mi kọjá. Olúwa la ìgbéyàwó mi kọjá. In Jesus' name we are praying. Ẹ̀yin mi sà, ní ẹ̀mọ̀ pé bí Ọlọ́run bá bẹ́ ìpìlẹ̀ yẹn wò sà, ìpìlẹ̀ á dẹ̀ ní ìtumọ̀. Bí Ọlọ́run bá bẹ́ ìpìlẹ̀ wò sà, ìpìlẹ̀ á dẹ̀ ṣe kí ni? Á ní ìtumọ̀ sà. Ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ẹ̀mí mímọ́, ó yá fi ọwọ́ agbára rẹ fi bẹ́ ìpìlẹ̀ mi wò. Olúwa fi ọwọ́ agbára rẹ, Olúwa fi bẹ́ ìpìlẹ̀ mi wò. Alágbára o, ọwọ́ agbára rẹ, Olúwa fi bẹ́ ìpìlẹ̀ ayé mi wò. Ìpìlẹ̀ mi tó ti dojúrú, ìpìlẹ̀ mi tó ti bàjẹ́, ọwọ́ agbára, Olúwa fi bẹ̀ wò. Olúwa fi ọwọ́ agbára bẹ́ ìpìlẹ̀ ayé mi wò. Bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa bẹ́ ìpìlẹ̀ mi wò ní àṣálẹ́ yìí. Olúwa bẹ́ ìpìlẹ̀ mi wò. 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 Ẹ sọ̀rọ̀. Olúwa bẹ́ ìpìlẹ̀ mi wò. Alágbára o, ó yá bẹ́ ìpìlẹ̀ mi wò lóru ẹ̀. In Jesus' name we are praying. Ẹ̀yin yẹn mi sà, mo fẹ́ kíkiní kan yí ẹ. Ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ṣe kíni? Ló ti bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ ló ti dojúrú. Ìdí ni wípé ọwọ́ Ọlọ́run ò sí lára ìpìlẹ̀ wọn sà. Ọwọ́ Ọlọ́run kò sí lára ìpìlẹ̀ wọn sà. Ẹnìkan pariwo ní àṣálẹ́ yìí, ẹ̀mí mímọ́, ibi tí ìpìlẹ̀ mi ti dàrú, Olúwa ṣàtúnṣe. Ẹgbọ́n mi sà, ọ̀pọ̀lọpọ̀ la máa ń ṣe àṣìṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣe àṣìṣe sà. Ọ̀pọ̀lọpọ̀ la máa ń ṣe àṣìṣe mọ̀. Kí ni àṣìṣe tá máa ń ṣe? Àṣìṣe ni wípé nígbà tí àwọn kan sọ pé a ò kì í pọ́nlé. Ẹlòmíì kò fi àdúrà ṣe kí ni? Kò fi àdúrà gbé ìpìlẹ̀ rẹ̀ dúró. Ẹlòmíì kò fi àdúrà ṣe kí ni? Kò fi àdúrà gbé ìpìlẹ̀ rẹ̀ dúró. Ẹ pariwo, ẹ̀mí mímọ́, níbi tí ìpìlẹ̀ mi ti dàrú, níbi tí ìpìlẹ̀ iṣẹ́ mi ti bàjẹ́, níbi tí ìpìlẹ̀ ìgbéyàwó mi ti bàjẹ́. Ẹ̀mí mímọ́, ó yá la ibẹ̀ kọjá. Olúwa 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 la ibẹ̀ kọjá. Níbi tí ìpìlẹ̀ mi ti bàjẹ́. Ohun tó ń ṣẹlẹ̀ tó gbé ọ̀pọ̀lọpọ̀ kan bímọ ní tó gbé ẹlòmíì ló ń jèrè ọmọ yẹn sà. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe kíni? Ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ iṣẹ́ tó dẹ̀ ń gba fídọ́ọ̀mù tó gbé iṣẹ́ tó kọ́ iṣẹ́ yẹn àti fídọ́ọ̀mù tó bá kò ṣe kíni? Kò jẹ́ èrè ẹ̀. Ìdí ni wípé ìpìlẹ̀ yẹn ti bàjẹ́. Bíbélì sọ fún wa, ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo máa ṣe? Olódodo á gbàdúrà. Ẹ pariwo orúkọ Jésù. Gbogbo ènìyàn ó gbàdúrà yẹn o. Olúwa ní òru ẹ̀ ní Olúwa bẹ̀ ìpìlẹ̀ mi wò. Ẹ̀mí mímọ́ bẹ̀ ìpìlẹ̀ mi wò. Alágbára o, ó yá fi ọwọ́ agbára rẹ, Olúwa fi bẹ̀ ìpìlẹ̀ mi wò. Olúwa fi bẹ̀ ìpìlẹ̀ mi wò. Ìpìlẹ̀ mi tó ti bàjẹ́, ìpìlẹ̀ mi tó ti dànù, ìpìlẹ̀ sí ọwọ́ mi tó ti bàjẹ́, ẹ̀mí mímọ́ yá bẹ̀ wò. Olúwa 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 bẹ̀ wò. In Jesus' name we are praying. Ẹ pariwo,
Olúwa gbèsè tí ìran mi jẹ gbèsè wo ni ìran mi jẹ tí ẹ̀ṣẹ̀ ń ké lórí mi, gbèsè àṣìṣe àwọn òbí mi àná tó ń kó bá ọjọ́ ìní mi, àṣìṣe àwọn òbí mi àná tó ń yọ ẹ̀ní mi lẹ́nu, ẹ̀mí mímọ́ ó yá bẹ̀ wò, Olúwa bẹ̀ wò àṣìṣe ìran mi, àṣìṣe àwọn òbí mi tó ń kó bá àṣeyọrí mi lónìí, àṣìṣe àwọn òbí mi tó ń kó bá ìran mi lónìí, ẹ̀mí mímọ́ ó yá ṣàtúnṣe, ọwọ́ Ọlọ́run ṣàtúnṣe, ẹ̀jẹ̀ Jésù parẹ́ gbogbo àṣìṣe ìran mi, gbogbo àṣìṣe ìran mi tó ń kó bá ọjọ́ ìná mi. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́, alágbára fi ẹ̀jẹ̀ rẹ parẹ́, ẹ̀mí mọ́ fi ẹ̀jẹ̀ rẹ parẹ́. Ẹ sọ̀rọ̀, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́, alágbára fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ àṣìṣe àwọn òbí mi tó ń kó bá àṣeyọrí mi lénìí, àṣìṣe àwọn òbí mi tó ń kó bá àṣeyọrí mi lénìí, ẹ̀jẹ̀ Jésù ó yá parẹ́. In Jesus' name we are praying. Àmì kọrin yìí, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kó wá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ tó sàn ní Kálífárì kó wá tú mi sílẹ̀, ó yá ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kó wá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù ní Kálífárì ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ó yá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù ní Kálífárì ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀, ó yá tú mi sílẹ̀. In Jesus' name we are praying. Ẹ pariwo, ogun olóńgbà ìpìlẹ̀ mi dìde, ogun olóńgbà ìpìlẹ̀ mi dàgbà, Olúwa ó yá fi iná kú wa níyà. Ogun tó ń bá ìpìlẹ̀ mi dìde, ogun tó ń bá ìpìlẹ̀ mi dìde, ogun tá a jọ ń dìde pẹ̀lú ẹgbọ́n mi sà, ẹlòmíràn ogun tẹ́ ẹ jọ ń dìde ni wípé ẹgbọ́n àṣedànù àṣetì, wàhálà, ìpọ́njú, ìdààmú, òun ni ẹlòmíràn là kọjá. Gbogbo aládùúrà lórúkọ Jésù, gbogbo ogun tó wà nínú ìpìlẹ̀ rẹ tó ń da ìpìlẹ̀ rẹ rún, lórúkọ Jésù ẹ̀mí mọ́ ṣe àtúnṣe, ọwọ́ Ọlọ́run ṣe àtúnṣe, arúgbọ́dọ̀ ṣe àtúnṣe. Mo ní Olúwa ṣe àtúnṣe ìjì tó sáré wọnú ayé rẹ tó ń da ọkọ̀ ayé rẹ rún lẹ́ni, lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Ó ti rí bẹ́ẹ̀, kò yí padà. Jésù Olúwa wa, mo kí yín gbogbo tẹ́ ti ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, lórúkọ Jésù bẹ́ẹ̀ ti ń wò mí, ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́, bẹ́ẹ̀ ti ń wò mí lórúkọ Jésù, mo ní bẹ́ẹ̀ ti ń wò mí bíkíbi tẹ́ ti ń rí mi wò ní àṣálẹ́ yìí, ìrànlọ́wọ́ láti ọ̀run kó dìde fún yín. Ogun tẹ́ ń là kọjá, ogun tó ń pa omijé lójú yín, gbogbo aládùúrà lóru ẹ̀ní lórúkọ Jésù, Olúwa sọ ogun náà di òfo, Olúwa sọ ogun náà di òfo, Olúwa sọ ogun náà di òfo. Láti òní lọ, ọwọ́ ìpọ́njú lára yín mo pa láṣẹ lórúkọ Bàbá, Ọmọ, Ẹ̀mí, ó yá kó fi yín sílẹ̀. Ọwọ́ ìpọ́njú lára yín ní orúkọ Jésù ti Násárẹ́tì, ó yá kó fi yín sílẹ̀. Mo ní ó yá kó fi yín sílẹ̀, ó yá kó fi yín sílẹ̀. Ìrànlọ́wọ́ láti ibi tó ga kó dìde fún yín. Gbogbo májẹ̀mú burúkú, gbogbo májẹ̀mú àwọn àgbà èyí tó yọ ayé yín lẹ́nu, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Gbogbo ẹnikẹ́ni tó lówó ò ní jẹ́ kó rógolo, ẹnikẹ́ni tó lówó ò ní jẹ́ kó lọ, mo pa láṣẹ irú ẹ̀dá bẹ́ẹ̀, ẹgbà Ọlọ́run náà, 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 ẹgbà Ọlọ́run náà. Ẹnikẹ́ni tó lọ gbẹ ẹyẹ tó fi ní ọ lára lórúkọ Jésù, ẹyẹ rẹ̀ ṣekú pa. Ó ti rí bẹ́ẹ̀, kò yí padà. In Jesus' name we are praying. Má gbàgbé láti join wa lórí WhatsApp fún ìṣòro ìpèníjà tó máa wáyé ní àṣálẹ́ yìí lórúkọ Jésù. Bẹ́ẹ̀ tí ń wo nọ́mbà tẹ̀dẹ̀ ń tẹ̀ lórúkọ Jésù, àánú fún olórí ayé yín. Bákan náà àwọn tá a fẹ́ bóyá a fẹ́ send nǹkan, so a rí àwọn àkáǹtì nọ́mbà ń bẹ, access bank ń bẹ lórúkọ Jésù. God bless you. Shalom, shalom, shalom.